Kí ló ń ṣẹlẹ̀ sí Ajírébi báyìí? Mo lérò pé gbogbo yín ṣì rántí òṣèrékùnrin tí wọ́n ń pè ní Ajírébi, bàbá òṣèré tí wọ́n ń pè ní Ajírébi nígbà yẹn lọ́hùn-ún. Ajírébi jẹ́ ìkan lára àwọn òṣèré tí a wò nígbà tí a ṣì kéré díẹ̀. Ǹjẹ́ ẹ ṣe àkíyèsí wípé Ajírébi kò fi bẹ́ẹ̀ kópa nínú àwọn Yorùbá movie mọ́? Kí ló ń ṣẹlẹ̀ sí i? Kí ló ń happen sí Ajírébi? Àwọn kan tún máa ń pe Ajírébi ní Pa James. A tún lè sọ pé Ajírébi jẹ́ adẹ́rìn-ín-pòṣónú comedian actor. Òun náà wà lára àwọn comedian actor tí a wò nígbà tí a ṣì kéré. Kí ló ń ṣẹlẹ̀ sí Ajírébi? Ẹ gbìyànjú láti máa gbàdúrà fún àwọn òṣèré yín. Lónìí, ìròyìn nípa Ajírébi la mú wá fún yín. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà, kẹ́ lè gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ajírébi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé Ajírébi ó ń ṣe ọjọ́òbí. Ajírébi ó jẹ́ 67 years ní èní. Ajírébi ti pé ọmọ ọdún 67 ní èní. Ọmọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Ajírébi òun ló post rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram, torí wípé ó ní kí àwọn fáǹsì kí wọ́n máa bá òun kí bàbá òun wípé ó kú ọjọ́òbí o, pé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin fáǹsì Yorùbá movie industry, ẹ gbìyànjú láti tẹ happy birthday sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa bá Ajírébi ṣe àjọyọ̀ 67 years lórílẹ̀ èèpẹ̀. Lónìí, kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí Ajírébi tí kò fi kópa ní Yorùbá movie mọ́? Nǹkan tí ẹ bá rò pé ó ṣẹlẹ̀ sí ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ ire.